Ẹ kú dédé àsìkò yìí ní gbogbo ibi tí ẹ ti ń gbọ́ mi nílé lóko tàbí lẹ́yìn odi, ẹ jẹ́ kí a gbàdúrà. Baba ayérayé nínú àwọn ọ̀run, a ṣe yín lọ́ba fún àánú ńlá láti àrígbà, nítorí ẹ jẹ́ ká tún rí ọjọ́ ìṣẹ́gun mìíràn nínú oṣù oore ọ̀fẹ́. A sì gbàdúrà wípé ní gbogbo ọ̀nà ni ẹ̀yin Olúwa yóò máa ṣẹ́gun fún wa. Ìṣẹ́gun wa yóò sì dájú nínú yín. Ọ̀rọ̀ ògbọ́lẹ̀ ni yóò ṣe ayé àtọkàn wa ní rere, kò ní lòdì sí wa ní ọjọ́ ìdájọ́, nítorí tí a gbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín, àmín ní orúkọ Jésù. Ìwé ọ̀run ṣíṣí tí a ti ọwọ́ olùṣọ́ àgùntàn yín náà kọ Adéjàre Adébóyè kọ. Ní ọjọ́ ìṣẹ́gun, ọjọ́ 21 oṣù karùn-ún. Àkòrí tí a ó gbé yẹ̀wò lénìí sọ wípé fẹ́ràn àwọn ọ̀tá rẹ̀, fẹ́ràn àwọn ọ̀tá rẹ̀. A mú àkọ́sórí wa nínú ìwé Lúùkù orí ìkẹfà ẹsẹ̀ ìkarùndínlógójì. Lúùkù orí ìkẹfà ẹsẹ̀ ìkarùndínlógójì. Ṣùgbọ́n kí ẹ̀yin kí ó fẹ́ àwọn ọ̀tá yín, kí ẹ̀yin kí ó sì ṣoore, kí ẹ̀yin kí ó sì wíni, kí ẹ̀yin kí ó má ṣe retí àti rígbà padà. Èrè yín yóò sì pọ̀. Àwọn ọmọ ọ̀gá ògo ni a ó sì máa pè yín, nítorí ó ṣeun fún aláìmoore àti fún ẹni tí ó burú. A ó mú bíbélì kíkà wa nínú ìwé òwe orí ìkarùndínlọ́gbọ̀n ẹsẹ̀ ìkọkànlélógún títí dé ẹsẹ̀ ìkejìdínlógún. Ìwé òwe orí ìkarùndínlọ́gbọ̀n ẹsẹ̀ ìkọkànlélógún títí dé ẹsẹ̀ ìkejìlélógún. Bí ebi bá ń pa ọ̀tá rẹ, fún un ní oúnjẹ o. Bí òǹgbẹ bá ń gbẹ, fún un ní ohun mímu. Nítorí ìwọ ó kó ẹyin iná jọ sí orí rẹ̀, Olúwa yóò sì san fún ọ. Wàyí, ẹ tẹ́tí bẹ̀lẹ̀ jẹ́ láti gbọ́ ohun tí olùṣọ́ àgùntàn yín náà kọ Adéjàre Adébóyè ní fún wa ní èní ọjọ́ ìṣẹ́gun. Àṣẹ tó le jù tí Kristi fún àwọn ọmọ ẹ̀yìn rẹ̀, ó fẹ́rẹ̀ jẹ́ èyí tí a ní nínú ẹsẹ̀ àkọ́sórí wa tòní. Ó fẹ́ kí a fẹ́ràn àwọn ọ̀tá wa tí a bá fẹ́ jẹ́ ọmọ Ọlọ́run nítòótọ́. Kí ni a lè ṣe sí àṣẹ tó jọ pé ó le yìí? Lákọ̀ọ́kọ́, ó yẹ kí o mọ̀ pé àwọn àṣẹ rẹ̀ kì í nira. Ìwé Jòhánù kínní orí ìkarùn-ún ẹsẹ̀ ìkẹta. Bákan náà, nígbà tí o bá wo àwọn àǹfààní jíjẹ́ ọmọ Ọlọ́run, ìwọ yóò rí pé ohun tí Olúwa pa láṣẹ jẹ́ iye tó kéré láti san. Nígbà tí àwọn àǹfààní yìí jẹ́ ìyanu ńlá fún ọ. Àpọ́stélì Jòhánù kọ nínú ìwé Jòhánù kínní orí ìkẹta ẹsẹ̀ ìkíní pé ẹ wo irú ìfẹ́ tí Baba fẹ́ wa o, tí ó fi ń pè wá ní ọmọ rẹ̀. Òfin Olúwa láti fẹ́ àwọn ọ̀tá wa kì í ṣe ìlànà májẹ̀mú tuntun nìkan o. Ọlọ́run pàṣẹ fún wa láti ṣe bẹ́ẹ̀ nítorí ìfẹ́ tí òun tìkálára rẹ̀ ní fún wa. Ìwé Jòhánù kínní orí ìkẹrin ẹsẹ̀ ìkeje. Ó fẹ́ wa kódà nígbà tí a wà ní agbo ọ̀tá gẹ́gẹ́ bí ẹlẹ́ṣẹ̀. Ìwé Róòmù orí ìkarùn-ún ẹsẹ̀ ìkẹjọ. Níwọ̀n ìgbà tí òun ti pàṣẹ fún wa láti jẹ́ pípé gẹ́gẹ́ bí òun ti ṣe jẹ́. Mátíù orí ìkarùn-ún ẹsẹ̀ ìkejìdínláàádọ́ta. Ó túmọ̀ sí pé a ní láti dàbí rẹ̀ nínú ohun gbogbo. Ìwé Éfésù orí ìkarùn-ún ẹsẹ̀ ìkíní. Kódà ní fífẹ́ àwọn ọ̀tá wa pẹ̀lú. Kí ló dé tó fi ṣe pàtàkì sí Ọlọ́run pé kí a fẹ́ràn àwọn ọ̀tá wa? Ìdí kan ni pé ó máa ń ṣàfihàn irú ẹni tí bàbá rẹ̀ jẹ́, láti fi hàn yàtọ̀ sí ohun tí èṣù fi júwe rẹ̀ nínú ìwé Genesis orí ìkẹta ẹsẹ̀ ìkíní dé ìkarùn-ún. Nígbà tí àwọn aláìgbàgbọ́ bá rí ìrírí ìfẹ́ tí kò wọ́pọ̀ láti ọ̀dọ̀ rẹ̀, yóò yí wọn lọ́kàn padà. Kódà àlá pé Ọlọ́run rẹ̀ dára. Ọ̀pọ̀ àwọn ènìyàn máa ń jẹ́rìí pé àwọn ń fi ayé wọn fún Kristi nítorí àwọn ìwà ìṣoore àwọn Kìrìsìtẹ́nì tó yí wọn ká. Àwọn tó rò pé ó jẹ́ àwọn tí ìwọ rò wípé ó jẹ́ ọ̀tá rẹ lénìí, wọ́n lè di arábìnrin tàbí arákùnrin rẹ nínú Kristi lọ́la tí ìwọ bá máa gbọ́ àṣẹ Ọlọ́run láti fẹ́ràn wọn. Nípa ìfẹ́ rẹ̀, àwọn ìwà ìkà Àwọn
ìwà ìkà wọn yóò sàn lọ nípa ìfẹ́ rẹ. Ọ̀kan lára àwọn ẹbí mi tó jẹ́ abọ̀rìṣà tí a sì mọ̀ fún àwọn ìwà ìkà rẹ̀, ó pinnu láti tẹ̀lé mi lọ sí ilé ìjọsìn nígbà tí ó ní ìrírí oore Olúwa tó ń sàn láti ara mi sínú ayé rẹ̀. Nígbà tí àwọn yòókù kọjú rẹ̀ pé, "Kí ni ìdí tí o fi kọ òrìṣà rẹ sílẹ̀ tí ò ń tẹ̀lé? Ó ń tẹ̀lé bí aṣiwèrè láti sin Ọlọ́run." Ó jẹ́wọ́ pé òun kò ní ọ̀nà mìíràn ju kí òun tẹ̀lé mi láti darapọ̀ mọ́ mi nípa sísin Jésù Kristi nítorí ìfẹ́ tí mo ti fi hàn sí òun. Ó bi wọ́n pé ìpinnu rẹ̀ ni pé, "Ṣé ẹ kò rí bí ayé mi ṣe yí padà ni nígbà tí èmi náà ń sin Ọlọ́run tí ó ní?" Olùfẹ́, máa ṣe rere sí àwọn ọ̀tá rẹ o. Má sì ṣe búburú fún wọn o. Má fi búburú san fún wọn. Kókó ìṣe: fẹ́ràn àwọn tó kórìíra rẹ. Ẹ jẹ́ kí a sọ pé bàbá mi, oore ọ̀fẹ́ láti fẹ́ràn àwọn ọ̀tá mi àti àwọn tó kórìíra mi kí n lè fi ìwà ìfẹ́ yìí jèrè wọn fún Kristi. Olúwa yọ̀ǹda rẹ̀ fún mi. Fún mi ní ọkàn ìrẹ̀lẹ̀. Fún mi ní ọkàn láti fẹ́ràn àwọn ọ̀tá mi kí n lè fi ipa wọn ìfẹ́ tí mo fi hàn fún wọn jèrè fún wọn fún Kristi. Olúwa yóò ràn wá lọ́wọ́. Jésù Olúwa wa. Àmín. Olúwabùkọ́lá Ayákó ní orúkọ mi. Ẹ máa bá mi like, ẹ máa share, kẹ máa comment kí àwọn ènìyàn lè jẹ àǹfààní ọ̀run ṣíṣí Yorùbá. Kí Olúwa kí ó bùkún fún yín. Ó dàbọ̀.